ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé Yorùbá nation ní ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe ẹ lọ́wọ́ yìí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ release olóyè Sunday Igboho ariwo tí gbogbo ọmọ ìlú tí wọ́n ń parẹ́ gbogbo ọmọ Yorùbá ti jáde tán àti wí àti fọ̀ àti sọ oríṣiríṣi bàbá Tinubu ẹ bá wa fún olóyè Sunday Igboho ní final release irọ́ o wọ́n yìn sọ pé òkè bí àbá ní wọ́n ń ketí kún ni wọ́n yìn sọ pé òkè àwọn ti gbọ́ ṣùgbọ́n bàbá ò ṣe kankan sí o ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba ni wọ́n ti lọ rí bàbá Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣùgbọ́n òkè nìkan là ń gbọ́ àrí confirmation lọ́wọ́ yìí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo ilẹ̀ Yorùbá in fact wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Yorùbá nation in case ẹ̀yin tí mọ̀ àwọn kan yìí ń gbọ́ awuyewuye pé dàbá àwọn ọlọ́balọ́ba yìí dàbá wọ́n ti ń support Yorùbá nation movement bẹ́ẹ̀ ni ó ti pẹ́ tí àwọn arábí ti ń support Yorùbá nation movement bẹ́ẹ̀ ni ó ti pẹ́ tí wọ́n ti ń support ṣùgbọ́n àwa ni a tètè understand wọn bẹ́ẹ̀ ni ẹ kí n lò bẹ́ẹ̀ a tètè understand wọn kò ń ṣe pé àwọn náà wọn ò fẹ́ fi gbogbo taratara support ṣùgbọ́n ó láwọn tí àwọn gan tí wọ́n ń jíṣẹ́ fún lẹ́yìn tí Buhari ti bá tiẹ̀ lọ sẹ́yìn náà rí bó ṣe lọ olúkálùkọ gbogbo àwọn lọ́balọ́ba gbogbo wọn ń jáde tán ni bí ìgbà tó ń tú wọn lẹ̀ ni ara nǹkan tá à ń sọ nìyẹn lọ́wọ́ yìí ó tiẹ̀ wá ní tó yà wá lẹ́nu gidigidi báyìí Saguru Maraji ni o bẹ́ẹ̀ ni Saguru Maraji ti jáde tán àwọn eléyìí sọ pé àwọn ò tiẹ̀ àfẹ́ ọwọ́ bò nǹkan kan mọ́ a máa sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ni bẹ́ẹ̀ ni àwa máa sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ní pé kí nìkan náà ó fèsì bàbá Tinubu ni o kí ló ń ṣẹlẹ̀ gan náà ẹ fi bọ̀bọ̀ ilẹ̀ kó bá lọ kó ní total freedom now kó pààyàn now kó pààyàn kó ṣe àṣemáṣe kí ló wá dé bàbá Bọ́lá Ahmed Tinubu Saguru Maraji jáde tán ni o pé bọ̀bọ̀ yìí ò ṣe èèyàn tó jẹ́ pé ẹ máa tì sẹ́yìn odi kò pààyàn kò bá jọba jà ọ̀rọ̀ Yorùbá nation ló gbé sórí náà tó ní pé nítorí pé bí gbogbo ẹ ṣe ń lọ ìlú ò rọgbọ ẹ ń pa àwọn ọmọ wa ń pakúpa ó dẹ̀ jáde ẹ̀tọ́ wa lára jà fún nítorí pé ó wà nínú constitution pé tá a bá ti lo 100 ọdún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ story yìí amalgamation of 100 years pé tó bá ti pé ní 2014 tó dẹ̀ pé láti 1914 alẹ́tọ̀ àti sọ pé bí a fẹ́ continue ọ́ a fẹ́ dá dúró tí kò bá ti tẹ́ wa lọ́rùn àwa dẹ̀ ti rí kò tẹ́ wa lọ́rùn gbogbo àwọn ìjọba gan mọ̀ pé kò tẹ́ wa lọ́rùn kí ló wá dé tí olóyè Sunday Igboho jáde nítorí pé ó sọ pé kò tẹ́ wa lọ́rùn torí ìdí èyí ẹ dẹ̀ fẹ́ ṣe ọmọ ọlọ́mọ léṣe ẹ fẹ́ pàdánù kí ló dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí bí Buhari ni gbogbo wọn fi ń bojú lọ́ fi ń kẹ́wọ́ kí ló wá ṣẹlẹ̀ Buhari ti bá tiẹ̀ lọ báyìí o bàbá Bọ́lá Ahmed Tinubu kí ló dé bá ṣe bá yín sọ̀rọ̀ yìí Saguru Maraji ti jáde tán ó ní pé torí Ọlọ́run ẹ fi Ìgbòho lẹ̀ kó máa gbádùn láìvù nítorí pé ẹni yìí ò ṣẹ̀ kí ló wá dé oríṣiríṣi ni gbogbo àwọn ọmọ Yorùbá ti sọ wọ́n ti dúpẹ́ lọ́wọ́ Saguru Maraji pé àpéṣọ àwọn èèyàn báyìí wọ́n lè jáde tán lára nǹkan tá à ń sọ rèé ẹni bí ta ti ráwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kankan tí wọ́n ń sá pamọ́ kò ṣe pé àwọn náà support òbò ẹ̀rù ń bà wọ́n Buhari ti lọ kí lójú wá ń bà yín lẹ́rù Ọlọ́run ní jẹ́ kí àtẹnujẹ kó pa wá o kí Elédùmarè máa ṣọ́ wa lọ́wọ́ yìí wọ́n ní Saguru Maraji ti bẹ̀bẹ̀ ó ti rawọ́ ẹ̀bẹ̀ gidi
sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ grant amnesty to Sunday Igboho, Maraji begs Tinubu. Ẹgbẹ́lẹ̀ ó ní agbára. Guru Maraji ti jáde tán, ó ti bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ jẹ́ kí ọmọ yìí, ẹ jẹ́ kó gbé ilé ayé tó yẹ kó gbé torí Ọlọ́run, àfi kí Ọlọ́run ṣàánú wa ni o. The founder of One Love Family, Sadhguru Maraji, has appealed to President Bola Tinubu to grant amnesty to Yoruba agitator Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, who is on self-exile, to return to Nigeria. Maraji pleaded with Tinubu to grant the leader of the group a presidential pardon so that he could return from where he is taking refuge. Adeyemo had left the country after security operatives invaded his residence in Ibadan, Oyo State, during the President Muhammadu Buhari-led government on suspicion that he was allegedly engaging in gun running. He was subsequently arrested and detained in the Benin Republic, but was thereafter released in March 2022 to have access to medical services on the condition that he would not move out of the country. Story ni. Well, in a statement personally signed by Maraji on Thursday, he pleaded that Igboho should be allowed to return to Nigeria in the interest of a national unity and to move the nations forward. He stated that the right time is now for President Tinubu to use his presidential prerogative to effect the release of Igboho. Ṣé iná ń gbọ́? Sadhguru Maraji, orí yín wà ń bẹ̀. Ọlọ́run á tún ilé àti ọ̀nà tẹ̀yìn náà ṣe. Ṣé ń gbọ́ nǹkan tí bàbá yìí sọ tán? Ó ní pé opportunity lélẹ́yìí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣé bẹ́ẹ̀ sì òun wò pé ìwọ ọmọ Yorùbá, ìwọ ló wà lórí ipò yẹn náà. Tá a bá fojú inú wò kí ló ṣẹlẹ̀ gangan náà? Ṣé ọmọ Fúlàní ló fẹ́ release ọmọ Yorùbá ni? Àbí ní ìsìn tó jẹ́ pé ọmọ Yorùbá ló wà ń bẹ̀, ló wà lórí ipò ààrẹ, ẹ fi opportunity yìí ẹ fi release ọmọ yín. Ẹ̀kan tí Sadhguru Maraji tó gbé sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu rèé o. Àbí ṣé tọmọ Yíbò bá wọbẹ̀, ṣọmọ Yíbò ló fẹ́ release olóyè Sunday Igboho ni? Ṣọmọ Yíbò ló fẹ́ release ọmọ Yorùbá? Opportunity rẹ̀ lẹ́yìn tí ọmọ Yorùbá ti wọlé tán, tó bá ti wá kúrò ńbẹ̀, ó yẹ kẹ́yìn náà mọ̀ pé ó máa léwu gan, ó máa ní agbára gan, ó máa lágbára ká tó lè rí ọmọ ìlú míì tó máa ní pé òun fẹ́ release olóyè Sunday Igboho. Nísìnyí tó ti jẹ́ pé ọmọ Yorùbá ló wà ńbẹ̀, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Sadhguru Maraji ti jáde tán. Ọ̀rọ̀ lọ́gbọ́n ni bàbá yìí sọ pé ẹ fi opportunity kẹ́ fi gba àwọn ìran yín. Àbí ṣe bẹ́ẹ̀ náà lẹ sọ fún gbogbo ọmọ Yorùbá pé Oòduà ni yín. Kí ló wá ń ṣẹlẹ̀ báyìí? Ọmọ Oòduà ni wọ́n ti lọ́nrẹ́jẹ yìí o. You have to do the needful. All right, so the statement reads in part, I urge President Tinubu, who was himself an agitator for democracy during the June 12, 1993 saga, to pardon Chief Adeyemo because his agitation was solely for the security and the development of the Yoruba Southwest region. Ṣé ń gbọ́? Bàbá yìí sọ̀rọ̀ ńlá. Ó ní pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin náà rántí o, pé kẹ́ ẹ rántí pé àjìjàǹgbara lẹ́yìn náà ní 1993 ní June 12, tẹ́yìn náà tẹ jáde tán tẹ ní pé ẹ ní gbà, ẹsẹ̀ yín ni olóyè Sunday Igboho tọ̀, kí ló wá dé tó fi jẹ́ pé ẹ fẹ́ wá understand. Oòduà àmàlẹ́ pẹ́ra yín kẹ̀, nítorí Ọlọ́run, Sadhguru Maraji bẹ̀bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ bá wa dáríjì olóyè Sunday Igboho, bó tilẹ̀ jẹ́ pé àwa mọ̀ pé olóyè Sunday Igboho ò ṣe anybody, ẹ ṣáà dáríjì. Wọ́n ní pé tí
ọmọdé tí àgbàlagbà bá ṣe ọmọdé ọmọdé náà ló máa ní pé ẹ má bínú òun ni ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá so bó ṣe ń lọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ torí Ọlọ́run ẹ dáríjì olóyè Sunday Igboho ẹ jẹ́ kí bọ̀bọ̀ yìí ẹ jẹ́ kí máa yìí ẹ jẹ́ kí chief yìí oríṣiríṣi orúkọ lẹ lè pè wọ́n ẹ jẹ́ kí bàbá yìí owó bàbá dámì ẹ jẹ́ kí bàbá ní total freedom àbí Saguru Maraji wọ́n sọ oríṣiríṣi lórí ọ̀rọ̀ yìí pé awù olóyè Sunday Igboho kò ṣẹ̀ṣẹ̀ kankan pàtó tí ó fi jẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ wá ti pamọ́ ẹ̀yìn odi fún ní total freedom mọ́ àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Adeyemo did not exceed the frontiers of the ancestral land of his forefather. What he was determined to do was to guard his people, men, women, and their children against unprovoked attack ruthlessly and then brutally unleashed on them, and then to ensure that a conducive atmosphere existed for his people to carry out their legitimate businesses without series of indignities they were notoriously subjected to. Now, according to Saguru Maraji, he made it clear that Igboho never went out of his way to attack anybody outside of the Yoruba nation, nor does he issue terrorist threats to fellow Nigerians on regular basis like the pampered angels of officialdom. Now, Saguru Maraji made it clear in his statement. He added, Chief Adeyemo is not a threat to any government or any institutions in Nigeria. All his actions are in the self-defense of his people. He should therefore not be demonized. Ọ̀rọ̀ rẹ o ẹ yẹ ká kan sára sí Saguru Maraji. Bàbá ti sọ̀rọ̀, bàbá sọ ó jẹ́ kí bàbá Bọ́lá Ahmed Tinubu mọ̀ pé kí ló dé olóyè Sunday Igboho kò ṣe gbogbo nǹkan burúkú tí àwọn kankan ń ṣe tó fi máa ń tì wọ́n sẹ́yìn òdì kí ló wá dé nítorí Ọlọ́run ẹ jẹ́ kí olóyè wálé lọ́wọ́ yìí gbogbo ọmọ Yorùbá ti kan sára sí Saguru Maraji pé ẹ ṣe bẹ̀bẹ̀ sí ara nǹkan táwa fẹ́ kí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí wọ́n jáde tán rèé kí wọ́n sọ̀rọ̀ sókè kí wọ́n ṣe rèé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nítorí pé àtẹnujẹ náà ni wọ́n ṣàfẹ́ jáde síta ṣùgbọ́n a mọ̀ pé one day go be one day one day go be one day Elédùmarè á ṣàánú wa bẹ́ẹ̀ ni àárín ìjù báyìí lọ Yorùbá nation ní ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe a ò ní ìjù báyìí lọ gbogbo ọmọ Yorùbá a ó máa bẹ o ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá lámábọ̀ làní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.